Mo kí gbogbo àwa tí Ọlọ́run bá kádàrá kí a máa jẹ́ èèyàn tọ́lọ́run sì ṣe wá ní olóríire Ọlọ́run ò ní ṣe wá lólórí ibú. Ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé táwa bá rí à á sọ, tá a bá sì rí kò sí ohun tá a ṣe sí i. Mo fẹ́ fàsìkò yìí kí n fi kí ọ̀gbẹ́ni Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ Media TV. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa wò pé èwo ni Ṣèyí tún gbé jáde lónìí fún wa kárí. Yorùbá ní yìnyín kẹ́ni lè ṣe mí. Tá a bá dúpẹ́ oore ìní, wọn látún rí mi gbà lọ́la. Ìlú Ògbómọ̀ṣọ́, ìlú aláyọ̀ ni, ìlú dùnnú, ìlú tó kún fún oyin àti wàrà. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí ìlú náà bàjẹ́. Gbogbo ìwọ ọ̀tá àṣírí nìkan ló ní fẹ́ listen, ló ní fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ lórí ọ̀rọ̀ fídíò tí mo post fẹ́yìn olólùfẹ́ mi láti wò yìí. Àwọn ọmọ kan rí owó he, wọ́n dẹ̀ kó owó yẹn kalẹ̀ fún bàbá wa Chief Imam of Ogbomọṣọ land, Dr. Toliat. Wọ́n dẹ̀ kó owó yẹn kalẹ̀ fún bàbá yẹn dẹ̀ tún wá gba ọ̀nà àrà appreciate àwọn ọmọ tí wọ́n kó owó yẹn kalẹ̀ kí wọ́n lè fi ẹ̀mí ìmoore hàn wọ́n. Ṣé kò wá yẹ kí n gbé jáde mo ṣe gbé jáde yìí? Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, nǹkan ò ní ṣàlàáfíà yín. Ṣé rí àwọn nǹkan tí àwa ń fẹ́ rèé tí Kàbísọ́lá sì ti ń pariwo bọ̀ láti gbogbo ìgbà tí mo ti bẹ̀rẹ̀ fídíò, lẹ́ni tí ó bá ń fi ọkàn àlàáfíà tó fi ń wo fídíò Kàbísọ́lá. Ẹ lọ wo gbogbo fídíò Kàbísọ́lá, torí mo rí tí wọ́n ń pe bọ̀bọ́ kan ní Karowí tó jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó ń bú mi, àmọ́ ohun tí mo fi bọ̀bọ́ yẹn wé rèé. Tẹ́ ẹ bá wo bọ̀bọ̀ small boy, ẹ wo bó ṣe ń gbó, ẹ wo bó ṣe ń gbó, ṣe é bó ṣe ń gbó, ẹjọ́ ń ṣí kébì ilẹ̀ fún, ṣe rí nígbà tán ṣí Kàbísọ́lá lẹ̀, ṣó lè sọ̀rọ̀ mọ́ bí ìyá ẹ̀ rè, ó máa dákẹ́ ni, tó ráwọ̀ sínú ẹgbẹ́ ẹ wà sínú ẹgbẹ́ ẹjọ́. Ṣé iná ti rí ohun tí mo fi wé? Torí pé kò ní nǹkan tó fẹ́ ṣe ju pé kí nǹkan dàrú lọ. Nígbà tí mo rí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n post iṣẹ́ àrà tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe, wàláhì tàlá ìsúnmọ́bìlà, inú mi dùn gan, ayọ̀ mi sì kún, torí pé ṣẹ́rí mo sọ pé gbogbo àwa bloggers, most especially gbogbo ẹ̀yin bloggers tẹ wà ní igun àwọn Habib, torí a lè sọ pé igun kábíyèsí lẹ́wà, torí kábíyèsí ò sọ fún yín pé kẹ́ bá wọn blog anything. Àmọ́ ṣẹ́rí tó ń dùn mí nínú ọ̀rọ̀ yìí ò ju pé àwọn blogger kan kọ̀ déédéé wọlé, wíwọlé tí wọ́n wá wọlé wọ́n mọ àlàyé ohun tó ṣẹlẹ̀, ohun tọkàn gbọ́ náà ni pé ó rọba fín ni most wọ́n ṣe ń jáde tó fi ń dá sọ̀rọ̀ yẹn. Ìfẹ́ ìlú lẹ́lòmíì ní, gbogbo ẹ̀yin tẹ̀sí nífẹ̀ẹ́ ìlú, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Tẹ́ bá wo irú àwọn Karowí yẹn, kì í ṣèfẹ́ ìlú ló ní, kí nǹkan lè dàrú, tó bá lè dàrú kó dàrú ni ìyẹn gbé sọ́kàn. Tẹ́ bá wá wo Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ yìí, ó post iṣẹ́ tí Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe, ó sì sọ̀rọ̀ dáadáa ń bẹ̀. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ kò ní burú, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. Ẹ wá mọ ohun tí ó wá ń dùn mí jù, tá a sì ti ń sọ látàìmọye ọjọ́, ó dáa ìyìn tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe yìí ṣáà ní kò dáa tó ni. Nígbà tí bàbá ọba Ghandi Afọlábí gẹ̀gẹ̀ kábíyèsí tí wọ́n lọ sí ìlú Àbújá, ṣebí mo post ẹ̀ tí mo dẹ̀ kí wọn. Ẹ̀yin igun àwọn Habibu yìí náà lẹ́ ń tún ṣépè fún mi ní péjì mi pé kí ló post ọba fún, ó ṣe máa post ọba. So ìyẹn ló bí táwa náà ṣe wòye pé ó dá ẹ fẹ́ ká máa post positive word ju negative word lọ. Ẹ ní rí igun Imam kí wọ́n sọ pé ká post ohun tí ò dá nípa ọba Ghandi Afọlábí gẹ̀gẹ̀ kábíyèsí, wọn ò ní ẹ̀fà sọ láéláé. Táwa náà bá wo gbogbo ohun tí Kàbísọ́lá ti ń ṣe bọ̀, gbogbo ẹ̀yin tí àwọn tá à ń support Imam Ògbómọ̀ṣọ́, ẹ lè rí pé kó já sí pé issue la máa mú wá, yàtọ̀ sí pé ká wá defend Imam Ògbómọ̀ṣọ́. Ẹ lọ gbogbo fídíò gbogbo wa láti ìgbà tí gbogbo wa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, issue tẹ́yìn bá gbé wá làwa máa ń wá defend.
ẹ lọ wo gbogbo Kabisora media ni o, ní YouTube ni o, Kabisora media ni o, ní Facebook o, Kabisora media ni o, ní TikTok o, Kabisora media ni o, ní Instagram o. ẹ lè bá bí kankan tí mo ti sọ pé tó wá jẹ́ issue ni mo gbé wá pé issue eléyìí ni mo wá sọ. Èmi ò ń create issue, mo máa ń wá defend issue ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn akẹgbẹ́ mi, Fasco Bless ni, Àmọ̀tẹ́kùn Oòduà ni, ọmọ Yorùbá Àtàtà ni, a máa ń wá defend ni, kì í ṣe pé a máa ń wá create another issue. Ẹ̀yin lẹ́yìn máa ń create issue táwa máa ń wá defend. Tẹ́ bá wá wo tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe yìí, kò wá yẹ kó já pé nígbà tó wá ṣe léyìí tán a tún máa wá pè yí pé igun wo ló wà. Igun wo ni kéèyàn ó wà nílùú Ògbómọ̀ṣọ́ gangan. bí ayọ̀ ni Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ń retí kó já sí, because n tó wà nílẹ̀ yìí àwa ọ̀dọ́ lẹ́yìn fìyà rẹ̀ jẹ, ọ̀dọ́ lórí rẹ̀ ń ta. Ẹ̀yin àgbàlagbà yìí náà lẹ́sìn wá ń di ìbàjẹ́ tó pọ̀, because ẹ̀yin ti tà tán, ẹ ti rà tán, ẹ ti sè tán. Ẹ fẹ́ kọ́dọ̀ kankan ó ní ìlọsíwájú ni. Nígbà tí ìlú bá pín sí méjì nítorí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ báwo lọ́dọ̀ ti máa benefit? Tá bá wá post nǹkan ìmúríwá tí ìlú ń ṣe, ẹni iṣẹ́ nìkan tí ń gbàbọ̀dé ni. Ẹ dákun, ìgbà tẹ́nìyẹn ò gbàbọ̀dé, tẹ́nìyẹn ò tí ì post nǹkan kan, ẹ dákun torí t'Ọlọ́run, nǹkan wo lẹ ṣe fẹ́ nìyẹn rí náà tẹ́lẹ̀ tọ́ka sí? Torí pé ó ń promote ìlú ẹ̀. Ẹ jẹ́ a máa rò dáadáa. Kò sí tá a fẹ́ gbà nù kí àlàáfíà àbí lọ síwájú mọ́ bá lo Ògbómọ̀ṣọ́. Kò sí tá a fẹ́ gbà nù ẹ̀. Nígbà tí mo sì sọ́njò ní pé ọ̀tẹ̀ táwọn baba ńlá baba wa ṣe, tí ìlú Ògbómọ̀ṣọ́ ṣe kù díẹ̀ káàtó láti jọ́njọ́ yìí, gbogbo èèyàn ló mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú àlùbáríkà ni. Àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ làákàyè wọn pé púpọ̀, torí pé àwa tí gbogbo èèyàn àbárí gbogbo èèyàn àrímọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ yìí pé ẹni yìí ó wà very intelligent, tẹ́ẹ̀dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ọ̀tẹ̀ yìí ni ò jẹ́ kí kíní yìí ó ti ní lọ síwájú. Àwa sọ yẹn tán, àwa rí òpònú káròwí àbí kí ló pe rẹ̀, ó wá ń tàbùkù bá Kabisora. Àmọ́ yẹn ò dùn mí torí pé mo fọ̀rọ̀ ìwé ajá ni. Nígbà tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ wá ṣe léyìí tán, ǹjẹ́ ó yẹ ká tó rẹ́ni máa tàbùkù ẹ̀? Ó dáa nígbà tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ tó ti ń ṣe gbogbo eléyìí, tó ń bú Imam, tó ń sọ̀rọ̀ sí Imam, tó ń sọ̀rọ̀ sí Kabisora, èló lẹ ti fún? Ṣojú kẹ́ ẹ fún wọn lówó káàdì 5,000 10,000 lọ ni? Èló gangan lẹ gbé fún Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ yìí pé gbà látijọ́ tó ti ń bú Imam ó yá gbà? Kálukú gbogbo wa yìí tá a bọ́ sórí social media la mọ̀ bá a ṣe ń jẹ la ṣe ń mu. Èló lẹ gbé fún anybody wa? Tẹ wá ṣe ń sọ pé ẹ gbọ́dọ̀ máa bá wọn bú, ṣé ẹ gbé kọ́ńtíráàtì iṣẹ́ fún wọn ni? Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ohun tó post ẹ̀, ṣẹ́yìn gbé kọ́ńtíráàtì fún ni pé máa bá wọn bú Imam, máa sọ ohun tó dáa nípa Imam. Òní nísìnyí, nígbà tí mo rí ohun tó ṣẹlẹ̀ ní last week, ó wù mí kí n post ẹ̀. Nígbà tí bàbá wa ọba Ghandi Afọlábí ọmọ gẹ̀gẹ̀ kábíyèsí tán ní káwọn èèyàn máa wá gba ìtọ́jú ọ̀fẹ́, ó wù mí kí n post ẹ̀ náà. Àmọ́ mò ń wò pé nígbà tá a bá post ẹ̀ tán lẹ́ẹ̀tún wò yí pé ó ṣe máa post ọba wa. Meanwhile mò ń sọ gbogbo ìgbà bàbá wa ọba Ghandi ọba gbogbo wa ni. Kí ló dé tẹ wá ń bú Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ pé ó tún ṣe post ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, pé ó tún pè wọ́n ní ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́? Ó dáa, ṣé ìmọ̀ọ́mù kì í ṣe ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ni? Táwa ni ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ gan. Ní mo ṣe ń sọ pé gbogbo ẹ̀yin Kristẹni tẹ́ ń dá sọ̀rọ̀ yìí, ẹ bá fi àwa mùsùlùmí lẹ̀ lọ́rùn. Tí n bá post nǹkan kan ní péjì mi, kì í ṣe bàbá wa ọba Ghandi mò ń bá wí. Àwọn mùsùlùmí ọlọ́tẹ̀, ó da ilé ayélujára tí wọ́n ń sọ ní ìsìn, ṣe bí bàbá wa Zikirullah, ṣe bọ́ wọn ni wọ́n ti padà di ọ̀rẹ́ ìmọ̀ọ́mù tó ti já sí pé wọ́n ti jẹ́ káyé ó mọ̀ wípé lótìtọ́ àti lódodo ni ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ọmọ inú ilé ayélujára. Kí ilẹ̀ tún fẹ́ sọ? À ń sọ pé àwọn mùsùlùmí kan ni wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, a sì ń pe ẹ̀yin kìrìsìtẹ́nì sákèsí ẹ̀gbọ́n náà. Nígbà tí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe fídíò yẹn, ṣó yẹ ká tún rẹ́ni máa jáde tó máa bú? Ṣé ẹ gbé iṣẹ́ fún ni? Ṣé ẹ gbé kọ́ńtíráàtì fún ni? Ṣé ká má wà àlàáfíà mọ́ ni? Káró fídíò ti ara tiẹ̀ tó yẹ kó promote ọ̀ sì ní ó dàgbà
tó yẹ tó o dẹ̀ sọ pé oní tíátà ni ẹ́ tó yẹ kó o fi ohun tó o mọ̀ yẹn kó o fi promote ohun tó da nílùú Ògbómọ̀ṣọ́ káyé ó lè rí i pé lótìtọ́ àti lódodo ni àwọn blogger ìlú Ògbómọ̀ṣọ́ ń promote ohun tó da. tá a bá wá pé gbogbo ilágùtọ̀ blogger ẹ máa wá bínú. ṣe yí ọmọ Ògbómọ̀ṣọ́ èyí tó ṣe yìí kò ní burú fún ẹ o. In fact I really appreciate that. látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ èmi gbogbo ẹnu lèmi lè fi sọ o gbogbo yín ni mo wà pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀yin blogger ìlú Ògbómọ̀ṣọ́ mo sì lè sọ wọn tó sòótọ́ díẹ̀ nínú yín. tá a bá mú Bukola ọmọ Ògbómọ̀ṣọ́ Bukola sísítà mi dáadáa bó tiẹ̀ jẹ́ pé ńgbà tí mo kí ní fún birthday àréyàn kan tó ní kíní kan but kò sí ìtókàn mi. Bukola ọmọ Ògbómọ̀ṣọ́ ó sòótọ́ ìsòótọ́ ẹ̀ ló jẹ́ kí wọ́n ní kán lè kúrò láàfin pé nítorí pé ó sọ pé ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ọmọ inú ilé Ayélára ni wọ́n pé ọ̀rẹ́ òun kan sọ fún un bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ inú ilé Ayélára. lẹ́yìn yẹn òun náà tún ní ṣe yá ọmọ Ògbómọ̀ṣọ́ látúrí yìí o. tá a ṣe eré nìkan ló ní fẹ́ listing ló ní fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ lórí ọ̀rọ̀ fídíò tí mo post fẹ́yìn olólùfẹ́ mi láti wò yìí. àwọn ọmọ kan rí owó he wọ́n dẹ̀ kó owó yẹn kalẹ̀ fún bàbá wa Chief Imam of Ogbomọṣọ land Dr. Toliat. wọ́n dẹ̀ kó owó yẹn kalẹ̀ fún bàbá yẹn dẹ̀ tún wá gba ọ̀nà àrà appreciate àwọn ọmọ tí wọ́n kó owó yẹn kalẹ̀ kí wọ́n lè fi ẹ̀mí ìmoore hàn wọ́n. ṣé kò wá yẹ kí n gbé jáde mo ṣe gbé jáde yìí. Kristẹni ni o ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ sí ìmọ̀ọ́mù pé ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ o ìyẹn tí wọ́n ṣe yìí ohun tó wúrí ni ṣó wá yẹ kí jẹ́rú ẹ̀ látùn wá máa wá ṣọ̀tẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ fẹ́ jáwọ́ nínú ọ̀tẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ gan. ẹ̀yin wo gan lẹ̀ ń gbéṣẹ́ fún wọn tẹ́ ẹ̀ sọ pé ọ̀ràn yàn ni ṣé báwọn pípù yìí ń fowó ọwọ́ wọn ra data ni ṣe bí ìfẹ́ ìlú wọn ni wọ́n ń jà fún ẹ sára data fún wọn kí ni wá ní pé kọ́ máa bá yín bù mọ́ ẹ̀yin Kristẹni ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ lóòótọ́ ẹ má dá sí ọ̀rọ̀ èmi lórí KTV ni èmi ní kí ló porúkọ rẹ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ àbòsí náà ń ṣe Mọ̀rúfù náà ó ṣe dáadáa lẹ́ẹ̀kan Mọ̀rúfù ó ṣe dáadáa rí lẹ́ẹ̀kan kí ni dáadáa níjọ́ tí bàbá Pàràkò yìí sọ pé kí mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ó kú àti Àbíbù ó jáde ńgbà náà tó sì sọ̀rọ̀ sí wọn àmọ́ láti ìgbà yẹn náà ó ń bú ìmọ̀ọ́mù ni bọ̀tí yóò kàn àwa lẹ́yìn kò rẹ̀yìn kọ́ ṣèbí ṣẹlẹ̀ tó ń bu náà pé kò yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ a sì ń sọ pé ọlọ́tẹ̀ ni gbogbo yín ẹ máa ní à ń ṣe ọlọ́tẹ̀ o à ń ṣe ọlọ́tẹ̀ ó dá ní ìsìn ṣọ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ kọ́ leléyìí Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ ó kí ìmọ̀ọ́mù Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ kí ìmọ̀ọ́mù pé wọ́n kú iṣẹ́ takuntakun ǹjẹ́ ó yẹ ká tún bú Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ lórí eléyìí lẹ́ni tó ń wá láàfíà sínú ìlú á já sí wípé ẹ̀yin kan wà sẹ́ tẹ́ já sí wípé ẹ̀yin irúṣẹ́ tí yín àwọn baba ńlá baba yín ni wọ́n ṣọ̀tẹ̀ Ṣọ̀ún Ògúnlọlá àwọn sẹ́ẹ̀tì yín kan ni àwọn baba ńlá baba yín ṣọ̀tẹ̀ Ṣọ̀ún Ògúnlọlá ẹ̀yin náà wá ń dàgbà lórí ọ̀tẹ̀ yẹn a sì ní kẹ́ ẹ jáwọ́ ayé ti lajú ayé social media aláwọ̀ ẹ̀ lè ṣọ̀tẹ̀ ká má tú yín láṣìírí sòkó lóhun kó jọ kó ṣàánú wa ṣé yọ ọmọ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàáfíà yín o ẹ ní rí wàhálà ẹ ní rí dààmú inú mi dùn o mo lóòótọ́ o mo mọ̀ pé ẹ̀yin ṣe ọ̀rẹ́ Imam mo mọ̀ bẹ́ẹ̀ àmọ́ èyí tẹ́ ẹ ṣe yẹn àwa gbọ́dọ̀ kí ẹ ká lù ẹ lọ́gọ ẹnu pé o ṣe o kú ìfọmọ ènìyàn ṣe o kú ìfẹ́ ìlú Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ṣé yọ ọmọ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàáfíà ẹ kò sì ní ṣàlàáfíà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bàbá wa ìmọ̀ọ́mù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Toliat Ayélára nǹkan ò ní ṣàlàáfíà wọn o kò sì ní ṣàlàáfíà bàbá wa Mọ̀nsúrù Èjìdé bàbá wa Mọ̀nsúrù Èjìdé ẹ̀ ní rí wàhálà o bàbá wa Sẹ́nitọ́ Adéṣeun nǹkan ò ní ṣàlàáfíà yín àti gbogbo àwọn bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàáfíà yín o bẹ́ẹ̀ náà bàbá wa ọba Ghandi Afọlábí Òrùmọ̀gẹ̀gẹ̀ kábíyèsí nǹkan ò ní ṣàlàáfíà yín tí n bá pòsì nǹkan ẹ̀ ní kábíyèsí mò ń bá wí ṣẹ́nu mi gbà kí n sọ̀rọ̀ sí kábíyèsí ṣá ẹnu mi ò gbà àmọ́ ohun tá a bá rí tó kù díẹ̀ káàtó ọ̀ràn yàn ní ká sọ̀ náà yóò túmọ̀ sí pé abú bàbá ọba Ghandi ìyẹn ò túmọ̀ sí pé a sọ̀rọ̀ sí wọn ta bàbá mi o bó ti yẹ kí n kọrí kọ́ nìyí o bó ti yẹ kó rí rèé o
ìyẹn ò túmọ̀ sí nǹkan tó rí pórí social media náà láti rí ohun tá a fẹ́ correct. Ẹ lè expect pé ká máa wá nọ́mbà bàbá wọba Ghandi kiri, orí social media tá a ti rí yẹn náà láti gbọ́dọ̀ correct everything. So kọ́lọ́n kó jọ kó má ṣàlàyé ṣe àánú ẹnì kankan wa, kọ́lọ́n má ṣàlàyé dúró tiwa kó wà pẹ̀lú wa. Bàbá wa Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nǹkan ò ní ṣàlàáfíà yín. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́, àlàáfíà ara rẹ kò ní di fíafíà o. Ó ṣe o, ó kú ìfọmọ ènìyàn ṣe, ó kú ìfẹ́ ìlú lágbára Ọlọ́run. Wọn wá ní fi ẹ̀jẹ̀ rẹ, wọn ní fi dípò ọ̀rọ̀ ìlú o, wọn sì nífẹ̀ẹ́ jẹ́ ẹnìkankan wa rọ́pò ọ̀rọ̀ ìlú. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ nìkankan wa. Tó gbogbo àwa tá à ń tẹ̀lé Imam Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ ká jọ lu Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́gọ ẹnu pé ó kù iṣẹ́ takuntakun, kò wá ní bàjẹ́ fẹ́ nìkankan wa. ọ̀làlá ìlàhìlàlà ọ̀làlá hàwùlàwàlà kùwàtà ìlà bìlà àlèyé azim. Wọ́n ní ìlú Ògbómọ̀ṣọ́ lọ́hùn má jẹ́ ò bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ lọ́hùn má jẹ́ kó dàrú, ìlú Ògbómọ̀ṣọ́ lọ́hùn má jẹ́ ó rẹ̀yìn, lọ́lá Kùránì ọ̀rọ̀ Olúwa. Kò ní bàjẹ́ fẹ́ ní kankan wa o. ọ̀làlá ìlàhìlàlà. Meridi my sweetheart, má wọrí mò ń kó ṣùbọ̀ ńlẹ̀ yín. Meridi my sweetheart, ó fẹ́ bú kàbí sanra, má wọrí, I'm coming for you. Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kankan wa. Salamu alaikum.